á ṣàlàyé fún wọn, á ṣàlàyé fún wọn. Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o. Ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá. Ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. Ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare. Ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. Fún àlàyé ẹ kàn sí wa lórí Ká ṣàlàyé, àlàyé ní bàbá ọ̀rọ̀. Wọ́n ní mo lè dé lórí agolo bí Jésù bá gbà mí láàyè. Mo máa ń sọ kinní kan, mo ní Jésù gun ò lè sọ pé kó lọ jó lórí agolo torí ó máa dàbí ọ̀rọ̀ tó sọ pé àpèyàn fọlọ́run ṣọ́ ló bá mú kún ọ̀gẹ̀dẹ̀ ló bá fi ń gọ̀ pẹ́ ẹ má jà kọjá àyè ara wa nítorí pé Ọlọ́run ọba wa yìí kò ní ká dáhùn wò bó tilẹ̀ ṣe pé ó sọ pé gbogbo ohun tí a bá fẹ́ tá a bá ti bèrè lọ́wọ́ òun Ọlọ́run ó ṣe. Eléyìí ni mo fi kí yín káàbọ̀ sórí ètò Ká Ṣàlàyé tí ní ọjọ́rú ọjọ́ àánú ọdọọdún bí gbogbo ibi tí ẹ ti ń wò mí tí ẹ sì ti ń gbọ́ mi. Adejoke Bakare lórúkọ ti tèmi, èmi àti ayé ìwé náà ni. àbí Ọláìdé Olúwaṣeun ìwé yín náà ló sọ pé ẹ kú dídí àsìkò yìí ní gbogbo bíi tí ẹ ti ń wo Kaftan TV lọ́jọ́ òní a sọ wípé ẹ máa bá wa bọ̀ lórí ètò náà. Bẹ́ẹ̀ ni ẹ máa bá wa bọ̀ á jẹ́ gbádùn ara wa ní ìtòjẹ́ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tó bá débì kan ó máa ba ẹlòmíì ṣùtá ń sọ ni pé kẹ́nikẹ́ni má fi ṣèbínú bí ọ̀rọ̀ ṣe lọ òun náà la ṣe ní kí àsọ aníkàkọ́ gbà bí ìwọlé náà ṣùgbọ́n lórí pé àǹgbà bí wọlé àǹgbà bí jáde náà òun náà ní ti ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkó lọ́wọ́lọ́wọ́ báyìí ní ọjọ́ Ajé kọ́ ni yàpá tí ń sọ náà ti pẹ́ pé àwọn tí wọ́n tán gba ìbára wọn náà ti pọ̀ jù. Bó ti pọ̀ dájú sọ wípé abẹ́ sọ ìpínlẹ̀ Èkó di mega city. àtọ́wọ̀n àtọ́gbọ́n náà ní mega city. so táwa dẹ̀ sọ ìpínlẹ̀ tá a bá pè ní mega city ìyẹn mi pé ó ti wà ní level àwọn àgbáyé so àfẹ́ nǹkankan bíi oníbàárà o là ń gbégbá ká so ó ti pẹ́ tí irú ẹ̀ ti wà ńlẹ̀ ṣùgbọ́n ní ọjọ́ Ajé ìjọba ìpínlẹ̀ Èkó kó wá gbègbè sẹ́yìn bẹ́ẹ̀ ní gbogbo àwọn agbègbè tí mo tiẹ̀ lọ níjọ́ náà lọ́hùn mo rí i pé ọ̀kan tó wá wà mí tó yà mí lẹ́nu pé arúgbó lọ́pọ̀lọpọ̀ wọn àwọn kan béèrè pé bóná fẹ́ kó wọn lọ wọ́n fẹ́ kíní kan kọ́ tẹ́ sọ tó wù wọ́n àwọn kó wọn lọ Kánò ni ṣé àwọn Haúsá nìkan ló ń tọrọ bárà lẹ́kọ̀ọ́ ni. kì í ṣe Haúsá nìkan ló ń tọrọ bárà gbogbo ẹ̀yà ló ń tọrọ bárà àmọ́ ṣe mọ̀ wípé àwọn ti apá àríwá ló pọ̀ jù tá a bá ní parọ́ àwọn ló pọ̀ jù then ká má gbé wípé àwọn apá àríwá yìí náà àwọn náà ní àwọn olórí wọ́n máa ń ṣe bí ìpàdé ní ìpínlẹ̀ Èkó gan ti máa ń jọ mọ́ra wọn so èmi wá fi pé bóyá ìjọba kíjọba tó gbèrú gbèsè yẹn ó ti máa ní àwọn wọn á ti fi tó wọn létí àkọ́kọ́ yẹn níbi tí máa ní àwọn ibì kan tó ti máa pèsè sílẹ̀ fún wọn because ọ̀nkọ̀ lè dédé kó àwọn irú àwọn èèyàn báyẹn kẹ̀dẹ̀ kó wọn kúrò lójú pópó láì ṣe pé bóyá ó ní ibi tí ẹ fẹ́ kó wọn lọ ẹ má jẹ́ ìtàn yín bí àwa sọ pé à ń wá sí ibi iṣẹ́ wa níbi oúnjẹ òòjọ́ wa ibi oúnjẹ òòjọ́ tiwọn náà ní kọ́ lọ́ máa tọrọ owó ibi oúnjẹ òòjọ́ tiwọn náà ni so wọ́n máa sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn oníbàárà Yorùbá pé ẹlòmíì ti kọ́ ilé o pé ó léyìn ọ̀kan tó kọ́lé tó tẹ̀ kọ́ pé Èkó gọ̀ ọkọ̀ síwájú ilé so ibi tí àwọn náà ti ń ṣe ọrọ̀ ajé tiwọn lójúmọ́ nìyẹn so bí ó wá níbi tí ìjọba ìpínlẹ̀ Èkó pèsè fún wọn tó fi kó wọn lọ ọ̀ kó jẹ́ wípé bóyá látàrí pàfẹ́ sọ ìpínlẹ̀ Èkó di mega city òun náà ló fa pé àfẹ́ nǹkan bẹ́ẹ̀ ní ojú pópó àtàgbà àtọmọdé náà ń kó náà ń tọrọ owó lójú pópó wọ́n ti máa fà yín láṣọ báyìí ni láwọn agbègbè kan nípínlẹ̀ Èkó ẹ máa wò pé ṣé mo jẹ gbèsè bóyá lèmi tán fà láṣọ àwọn ọmọ ìgbésẹ̀ láti orílẹ̀-èdè míì bí àwọn ará àbíkítẹ̀ lórúkọ ọ̀dọ́lẹ́ bá ní. àdúrà pọ̀ ọ̀nù mọ́tò àwọn sọ Yorùbá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n máa ń wò ń gbà mí pé ẹni tó lọ fà láṣọ gan bóyá gan ó bẹ̀sẹ̀ rìn bọ̀ láti ibì kan ni tí ò lówó mọ́tò tó ní kó fún ẹ lówó ìyẹn ní títì yẹn o ní ọjọ́ Friday tó kọjá kàyéfì kan báyìí ó fẹ́ papọ̀ mọ́ nǹkan tá yìí máa sọ nígbà tá a bá bọ́ sí orí àkòrí ètò gangan ṣùgbọ́n kí nǹkan kákọ́ yànnà náà létí yín kẹgbọ́n ní ọjọ́ Friday mo ń lọ ibi iṣẹ́ mo ń bọ̀ nígbà tí mo close mo ń lọ ibi iṣẹ́ àmì mo ń padà sílé mo wá ní kí n ra ọ̀gẹ̀dẹ̀ mo bá dé ọjà yìí o pé lọ́jà ṣe pa o kí ló dé mo ètè close ǹjọ́ yẹn níbi iṣẹ́ kí ló ṣẹlẹ̀
ìgbà pé ní láàárín àwọn ọlọ́jà tó bá ní pé èèyàn kan jáde láyé wọn náà ṣe solidar wọn dúró mo tẹ́mi jẹ́ ọkọ̀ rò nìyẹn mo ṣe wá rìn súnmọ́ bẹ́ẹ̀ wọ́n rí pé mo ṣàrán mọ́tò ìjọba kinní kan curiosity wa kẹ̀rí àpóníròyìn àwọn fẹ́ mọ́ tó ṣẹlẹ̀ mo bá jẹ́ dọ́kọ̀ mọ́ bínú o kí ni tó ń ṣẹlẹ̀ níbi ní dẹ́sàlú lágége ń bíbà ní kí náà porúkọ àdúgbò náà dẹ́sàlú àbí dẹ́sàlú náà pè ní dẹ́sàlú níbẹ̀ ọkọ̀ local government chairman ó fẹ́ wá sí tọ́ílẹ̀tì ilé ìgbọ̀nsẹ̀ náà wá ti ọjà láti àárọ̀ di aago 2 ọ̀sán tó ti bẹ̀rẹ̀ wọn ti ṣí ọjà. torí pé wọn ò ṣí ọjà ṣùgbọ́n wọ́n ṣí ilé ìgbọ̀nsẹ̀. kò tiẹ̀ tí ì dé rárá ìyẹn alága ìjọba ìbílẹ̀ ti Agége ẹnjìnà Egúnjọbí ọ̀nà fẹ́ wá sí ilé ìgbọ̀nsẹ̀ tí wọ́n kọ́ sí ibi rẹ̀ láti àárọ̀ wọn jẹ́ káwọn ọlọ́jà pàtẹ oníkàlùkù wa ní wàá káwọ́ rọ̀bà iná wọ́wọ́rù tó wá pọ́ntẹ̀ fẹ́ wá sí kọ́ntẹ̀ tó wá kọ́kọ́ tọ́pọ̀tẹ̀ náà fẹ́ ti ọjà kí ìjọba àbílẹ̀ tó yẹ pọ́n ọ̀nà ló súnmọ́ aráàlú jù ẹsẹ̀ kùkú ó ṣe wá ní nǹkan tó wá fẹ́ wá sí tọ́ílẹ̀tì ilé ìgbọ̀nsẹ̀ public toilet lọ́wọ́ ìtòrí ẹ̀ náà wá ti ọjà tó ń jẹ́ káwọn ọlọ́jà pàtẹ ṣé kí má bàa fa bàbá ní aṣọ ni àbí kí má bàa sọ pé wọ́n fẹ́ ju bàbá lóko ni. ẹ ti mọ̀ wípé àṣà wa ní Nàìjíríà ń bí. tí ó kì í ṣe ààrẹ kì í ṣe gómìnà local government chairman kò bá jẹ́ alága ìjọba ìbílẹ̀ kò bá jẹ́ alámòjútó agbègbè ìdàgbàsókè lásán ló fẹ́ wá sílé ìgbọ̀nsẹ̀ bí ṣe alága òun ṣe fẹ́ ṣí túrò àtọ́jọ́ ìṣèbí láti àárọ̀ dágbo 2 ni. aago 2 wọn tí ì ṣí. wọn ì tí ì ṣí. kò torí kò tí ì dé rárá. ó ti mọ́ wa lára ní Nàìjíríà pé a máa ń fẹ́ bọlá fún àwọn olóṣèlú kódà bó jẹ́ wípé ilé ìgbọ̀nsẹ̀ náà ní bẹ́ẹ̀ sísọ ó jẹ́ ilé ìṣẹ̀yọ́ lásán bó ṣe máa ń wà náà nìyẹn àmọ́ bóyá wọn ò kí ń rò gẹ́gẹ́ bí àkòrí tá a ti fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn bóyá wọn ò kí ń rò tàwọn ọlọ́jà tó jẹ́ wípé ibi tẹ́lómi ti ń jẹ oúnjẹ àbí tó ti ń sanwó ọmọ sùn ẹlòmíì owó tó bá pa lójúmọ́ yẹn òun ló máa fi jẹun ní ọjọ́ yẹn. ó tún máa san kó máa tún alẹ́ tó máa yọ gbọ́mọlé láńtà o. bẹ́ẹ̀ ni àwọn tọ́lẹ̀ àwọn tó ń gbowó local government kìíní náà lọ́wọ́ wọn ní àwọn ọlọ́jà wọn máa ṣe ọmọ àgbàtijọ́ yẹn wọn ní sọ pé tẹ̀lé pọ̀ìntì sí ọjà. àmọ́ wọ́n sọ pé tèmi ẹ̀yin náà lè fẹ́ mọ ṣègbọ̀nsẹ̀ sí ilé ìgbọ̀nsẹ̀ tó ẹ fún wa lọ́wọ́ wa. ẹ fún wa lọ́wọ́ wa ó dà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká délé agbára tó bá padà dé ẹ má gbé kúrò bẹ́ẹ̀ Kaftan TV Yorùbá Ká Sálàyé ó ṣì ń tẹ̀síwájú ẹ má bá wa bọ̀. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá Ká Sálàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ọ̀máwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare Ká Sálàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí Ká Sálàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ Mazi Nnamdi Kanu tó jẹ́ pé gbogbo ọjọ́ ajé tó máa fẹ́ farahàn ilé ẹjọ́ báyìí wọn kì í nánìkan má pàtẹ ní ilẹ̀ Ìgbò lọ́hùn ètò ń ṣe ní ètò kọjá yìí ó dàbí pé àwọn tó yẹ kí wọ́n farahàn níbẹ̀ wọn ò farahàn nítorí kíni wọn láwọn ìjọba àwọn tó yẹ kó yọjú ó ṣẹlẹ̀ ní wípé tí a bá gbàgbé ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn la sọ̀rọ̀ nígbà tí lọ́ọ̀yà Kanu Aloy Ejimakor tó sọ wípé ara oníbàárà òun ò yá kí wọ́n fún láàyè kó lọ ṣètọ́jú tí Justice Okereke tó sọ wípé rárá àwọn ti ṣe bẹ́ẹ̀ fún rí tó fògànà ó rọ nísìnyí ìgbà yẹn náà dẹ̀ ni lọ́ọ̀yà yẹn Ejimakor tí wá sọ wípé àwọn máa gbé ìgbésẹ̀ òfin lórí ẹ̀ nísìnyí Kanu nípasẹ̀ lọ́ọ̀yà Ejimakor tí wá gba ilé ẹjọ́ lọ àwọn náà tó wá pé ìjọba àpapọ̀ àti àwọn márùn-ún míì láti máa lọ́kọ̀ lẹ́jọ́ wípé wọ́n tẹ̀ ẹ̀tọ́ oníbàárà àwọn mọ́lẹ̀ lábẹ́ òfin kí dẹ̀ ni ẹ̀tọ́ tó tẹ̀ mọ́lẹ̀ ó ní àkọ́kọ́ wípé
jẹ́ lábẹ́ nǹkan tó sọ wípé wọ́n tẹ ẹ̀tọ́ ọmọ Yorùbá ó pọ̀ gan. Àkọ́kọ́ ó ní bó ṣe gbé láti Kenya wá sí Nàìjíríà kò tọ̀nà bí wọ́n ṣe jẹ́ kí ara rẹ̀ ó le kò tọ̀nà bí wọ́n ṣe invade ilé òun tí wọ́n fẹ́ wá gbẹ̀mí òun tóun fi sá lọ ní 2017 kò tọ̀nà ó ní gbogbo nǹkan báyìí wọ́n tẹ ẹ̀tọ́ ẹ̀ mọ́lẹ̀ lábẹ́ òfin ó ní then wọ́n gbọ́dọ̀ san 5 billion naira bílíọ̀nù 5 náírà ni wọ́n gbọ́dọ̀ san fún oníbàárà òun àmọ́ láti ìgbà yẹn ó gbé ẹjọ́ yẹn lọ ní ọjọ́ keje oṣù kẹsàn-án tá a wà yìí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nítorí wípé ìjọba àpapọ̀ tó pè lẹ́jọ́ ọ̀gá àgbà DSS ọ̀gá àgbà ọlọ́pàá IG wọn ò tí ì dáhùn then chief of army staff olórí àwọn ológun wọn ò tí ì dáhùn àwọn márààrún yìí pẹ̀lú ìjọba àpapọ̀ ó jẹ́ 6 ní Kánú àti oníbàárà rẹ̀ pè lẹ́jọ́ tí wọ́n sì sọ wípé nísìnyí wọ́n ti wá sún ẹjọ́ yẹn síwájú di ọjọ́ keje oṣù kẹwàá látàrí wípé ìjọba àpapọ̀ àti àwọn 5 tó yẹ kí wọ́n wá jẹ́jọ́ wọn ò tí ì dáhùn sí ẹjọ́ tí Nnamdi Kanu tí ó pè wọ́n so ó ti gbogbo ìdálé lórí wípé wọ́n tẹ ẹ̀tọ́ òun mọ́lẹ̀ lábẹ́ òfin wọn ò jẹ́ kó níbàárà rẹ̀ kó lọ gba ìwòsàn wọn ò jẹ́ bó ṣe ya lọ sílẹ̀ ní ọ̀dì 2017 tí wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀ bí wọ́n ṣe mú láti orílẹ̀-èdè Kenya padà wá sí Nàìjíríà gbogbo eléyìí ni wọ́n sọ wípé kò tọ̀nà ṣùgbọ́n adájọ́ Òkèrèké ti sún sí ọjọ́ keje oṣù kẹwàá ọ̀yẹ́ oṣù tó ń bọ̀ tó ká máa wọ tó ti ẹ̀dùn mọ́ mi nígbà ọlọ́yìnbó kan ṣùgbọ́n kí ni kan máa wò ó kí ló jẹ́ wípé ìjọba àpapọ̀ àti àwọn DSS wọn ò kí máa ń fẹ́ lọ sí ilé ẹjọ́ níjọ́ tó bá yẹ kí wọ́n gbọ́ ìgbẹ́jọ́ Kanu ó ti ń dilé mọ́ wọ́n ń ṣèwádìí lọ́wọ́ ni logistic wọ́n ṣèwádìí àlèmọ́mù logistic àlèmọ́tò pé logistic dáná pariwo nígbà wọ́n dárúkọ logistic this time around wọ́n dákẹ́ wọn sọ̀rọ̀ ni wọ́n sọ wọ́n yìí ṣèwádìí lábẹ́nú wọ́n tẹ̀ wọ́n lóyìnbó kan ní pé involuntary flight to safety exile is abduction in Kenya and his extradition to Nigeria ẹni tó mi wá pé Kanu ń sìn dual citizenship ló ní ọmọ orílẹ̀-èdè Britain ni ó tún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó tún ọkọ̀ wọn tó ní dual citizenship la máa pè ní Jewish nípasẹ̀ ẹ̀sìn nípasẹ̀ ẹ̀sìn tó dáa náà gbogbo bí tó bá máa já sí ẹ jẹ́ ká fi ọkàn kan tọ́ ká tó pe finger cross ẹ jẹ́ ká fi ọkàn kan tọ́ nǹkan táwọn youth àwọn organize youth wing wọn tó ìkìlọ̀ tó kí àwọn ẹbí Nnamdi Kanu àti àwọn aráàlú pé ìkíní Kanu gbọdọ̀ kú sí àtìmọ́lé nítorí pé ní àtàrí ìgbésẹ̀ tí àwọn ìdá kan nínú hip hop tó ti ń gbé pé ó dà pé wọ́n gbìyànjú láti rí pé ó kú síbẹ̀ wọ́n lè fi dá wàhálà lẹ̀. ìkejì tó tún sọ ní pé lọ́ọ̀yà tí wọ́n ń lò tí Kanu ń lò ó kàn gbìyànjú láti pààrọ̀ ẹ̀ wípé ara ọ̀nà láti jẹ́ kí ó pẹ́ lẹ́wọ̀n ní lọ́ọ̀yà yẹn ó ní pé ńgbà tán bá ń jẹ́ kó máa sún ìgbẹ́jọ́ síwájú wípé ó ń pààrọ̀ lọ́ọ̀yà wọn wọ́n ní torí ìgbésẹ̀ tí wọ́n gbé bó ṣe ṣe kó pààrọ̀ lọ́ọ̀yà kó má rí pé Kanu máa pẹ́ lẹ́wọ̀n bíi Nelson Mandela nígbà ayé wọn ìyẹn ní abala tìyẹn ẹ jẹ́ ká lọ sí ti àwọn tí má fòkó mi dènà má fòkó ẹran jókòó mi mọ́ àwọn kan ti sọ pé àwọn ò ní lè ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àfi tí ìjọba àpapọ̀ bá lè fáwọn ní 114 billion naira. àbí n kò jẹ́ pé ìjọba àpapọ̀ owó epo náà ni wọ́n ná tí àgbà gbàgbé pé ọ̀rọ̀ àwọn Fúlàní ní darandaran yìí àti àwọn àgbẹ̀ àtàwọn ọmọ Nàìjíríà lápapọ̀ ó ti ń di lemọ́lemọ́ ẹ̀mí ti sùn gbogbo ẹ̀ ti sùn ṣùgbọ́n ó dẹ̀ ti pẹ́ tí wọ́n ti sọ wípé wọ́n fẹ́ gbé òtélé gbogbo àǹkó ẹran jẹko káàkiri wọ́n ní kí wọ́n ṣe ranching pé kí wọ́n kó àwọn kan síbẹ̀ tá bá gbàgbé ní January 25 ní ọjọ́ ajé nínú ìpàdé tí àwọn gómìnà apá gúúsù ìwọ̀ oòrùn àwọn 6 tí wọ́n dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ tí wọ́n ṣe nígbà yẹn ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti sọ wípé àwọn ti gbé òtélé ṣùgbọ́n before then náà láti 2018 láti April 27 2018 òun ni National Economic Council NEC ìyẹn tó jẹ́ àpapọ̀ àwọn olórí ìpínlẹ̀ ti ìjọba àpapọ̀ ni wọ́n ti sọ wípé àwọn fẹ́ resolve
láti gbé òtélé ká mọ̀ jẹran jẹ́ kókiri tó wá di Monday 25th 2021 tàwáyé táwọn gómìnà apá kìíní gúúsù wọ̀ oòrùn tó ń bá sọ pé kìíní ṣùgbọ́n ká máa gbàgbé wípé gómìnà tó sọ̀rọ̀ yìí wípé òun ò tí ì ní owó fún ranching gómìnà Nasir El-Rufai ti ìpínlẹ̀ Kaduna ni gómìnà yìí apá Arẹwà ló wà òun wá ń sọ wípé àwọn kọ̀líìgì òun tí wọ́n ti fọwọ́ sí wípé kí wọ́n gbé òtélé ká mọ̀ jẹ ẹran kó ó ní tòótọ́ ranching is the best ó ní ṣùgbọ́n ìpínlẹ̀ Kaduna 114 billion naira ni àwọn nídìí for the fact pé 14 ranches ní ìpínlẹ̀ Kaduna ní òun dẹ̀ nídìí 10 billion naira láti gbé kọ̀ọ̀kan dúró ó wá lóun ò tí ì ní ìbámu pẹ̀lú tàgbáyé ó ní ìjọba òun ò tí ì ní owó yẹn àfi tó bá yẹ pé ìjọba àpapọ̀ kó owó lẹ̀ ẹni tó tẹ̀sẹ̀ wá ń sọ̀rọ̀ wípé àwọn kọ̀líìgì òun wọ́n fọwọ́ sí kí wọ́n ban open grazing yìí láti February 9 ọjọ́ kẹsàn-án oṣù kejì ọdún yìí ni àwọn northern governor ni wọ́n ti ban this open grazing kìíní láti February 9 nísìnyí ni gómìnà yẹ̀ṣẹ̀ wá sọ wípé lọ́dọ̀ àwọn kọ̀líìgì ó dẹ̀ sọ ìgbà tó lọ sí. wọ́n ṣẹ̀ ṣíwèé kan ni. wọ́n ṣẹ̀ ṣíwèé kan ìgbà tó lọ sí secretariat àti l'Abuja wípé àwọn ò tí ì ní owó ó ní lóòótọ́ that is the best ṣùgbọ́n kì í ṣe nǹkan tí àwọn kọ́ lè ṣe gìrì pé àwọn gbọ́dọ̀ ṣe planning ètò gbọ́dọ̀ wà lórí rẹ̀ ó wá ní for now o ìjọba òun ò tí ì ní 114 billion àfi tí ìjọba àpapọ̀ tí wọ́n bá máa fún àwọn. ara nǹkan tó ara àǹfààní tó yẹ kó wà nínú ranching tó fẹ́ ṣe ó láwọn herdsmen wọn akọ́lé fún gbogbo ẹbí wọn bẹ̀. bẹ́ẹ̀ ni ó lóun akọ́lé fún gbogbo ẹbí wọn. tó jojú ń gbèsè ẹ̀ tá bá dẹ̀ fẹ́ wò náà tá bá láwọn ò ní ṣe tó bá lóun tí sáyẹ́ǹsì tó ṣe máa kó ẹran jẹ oko wọn ò ní kó má kẹran jẹ oko ní ìpínlẹ̀ Kaduna wọ́n ṣàmàdé wọ́n ní má fọkọ́ omi dènà wọ́n ti kọ́ ní ọ̀dọ̀ wa ń bí Delta náà òun náà ti dìde báyìí pé lọ́wọ́lọ́wọ́ táwọn wà yìí o ilé ìgbìmọ̀ aṣòfin wọn ó ti ní pé òtẹ́ ti dé báyìí wọ́n ti fọwọ́ sí i gómìnà wọn ò tí ì buwọ́lù bí gómìnà Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó ó ti buwọ́lù tiẹ̀ bó ti jẹ́ pé wọ́n ti ń jà mí lẹ́nu pé pápá mélòó ló wà ìpínlẹ̀ Èkó tẹ́ran fẹ́ jẹ náà. tó ti fẹ́ bí ìwé ẹ̀kọ́lé. ṣùgbọ́n ní àwọn ìjọba náà ṣì wà tó àyè ṣì máa wà fún bó ṣe wù kó rí náà ìgbésẹ̀ tó dáa ni gómìnà Sanwó-Olú gbé kí ni ìdí tí mo sọ pé ìgbésẹ̀ tó dáa a ní ó déwájú dẹjọ́ ó dé ìdá sọ gbogbo wọn náà jọ jókòó gbogbo gómìnà láti gúúsù lọ́jọ́ jókòó pé ara nǹkan táwọn fẹ́ ni ìpínlẹ̀ Enugu àti ìpínlẹ̀ Èkó pé nǹkan tá a fẹ́ lélẹ̀ lọ́wọ́ àdìgún pàtó lẹ̀ títí lẹ́gbẹ̀ẹ́ aṣòfin ti ìpínlẹ̀ tó lẹ̀ ti sọ lọ́wọ́ kan náà ti buwọ́ lù pé kò tiẹ̀ fi jáfara rárá a lè ní òní rí bẹ́ẹ̀ kò lọ rí bẹ́ẹ̀ àwọn gómìnà tó ti gbégbèsè ilé ìgbìmọ̀ aṣòfin tó ti gbégbèsè tó ti ṣe tí gómìnà wọn sì ti buwọ́ lù ó túmọ̀ sí pé oṣù kẹjọ yìí náà ni wọ́n fi òfin sí pé lọ ní ó parí láti oṣù kẹjọ láti oṣù kẹsàn-án ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Delta wọn ì tí ì sọ di òfin o wọ́n ti pàṣẹ ó ti di òfin náà ni tó bá finally di òfin oríṣiríṣi nǹkan lọ́sọ̀ tó rọ̀ bá finally di òfin. bẹ́ẹ̀ wọ́n ní kókó má rí bẹ́ẹ̀ nǹkan tá à ń sọ ni pé wọ́n ti gbé gbèsè lórí ẹ̀ báyìí wọ́n dẹ̀ àti gbọ́ láàrin ìpínlẹ̀ kọ̀ọ̀kan tán gómìnà tó ti gbé gbèsè yàtọ̀ sọ́ọ̀ tó ti sọ pé àwọn nílò owó ẹ bá nílò owó ẹ bá má nílò owó àní kẹ́ ẹ má ṣe torí ìkan lára àwọn olórin wa ní olórin gbajúgbajà wa kan Wàsíù Àyìndé onígbà kan tó fi fọ́nrán kan tó náà ní kókó ibi tó ti ń sin ó lágbo màálù àti ti ó dàpágùn tán náà wà ń bẹ̀ tó ti ń sìn kó ní ẹni tó bá fẹ́ ṣe fúnra rẹ̀ kó lọ bẹ̀rẹ̀ bákan náà ni àlejò wa kan lórí ètò ńgbà kan rí ìyẹn Sheikh Jamiu Asanbẹ ọ̀hún náà ní agbo màálù tí wọ́n ti ń sin irú nǹkan bẹ́ẹ̀ tó ní kálukú bá ń ṣe ó ṣeé ṣe kí ọ̀rọ̀ màálù tán ló máa di 2 million tán bá ní káwọn máa kó ẹran wa jẹ kó ní ọ̀dọ̀ wa mọ́ wọ́n lẹ́yọ̀ kan máa di 2 million ṣé dandan ni alternative pọ̀ lóríṣiríṣi wọ́n tiẹ̀ sọ fún wa pé red meat ó dangerous fún wa ní jíjẹ ẹja wà edé wà akàn wà èwo ló tún wà náà ẹlẹ́dẹ̀ wà ẹgbẹ́ jẹ́ chicken wà turkey wà gbọ́n àwọn yàtọ̀ máa fẹ́ yin jẹyán ní pati ẹ mọ́ àlẹ́ mọ́ Káyọ̀dé ẹ̀dá 2 million naira tàbádẹ̀ tún wọ́n ní ẹran tí wọ́n bá gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ta tún gbọ́ náà wọ́n lé ẹran tí wọ́n bá sìn níbi tán bá kó sí
tí ò rìn 1 million miles ó máa ń lókun dáadáa jù ilé tó ń kórìn káàkiri. Ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé àwa tá a bá ní àyè nílé wa àwọn náà lè bẹ̀rẹ̀ sí í ṣe bóyá fishery ni bí fish farming a lè máa ṣe a dẹ̀ lè máa sin àgbò, a máa sin ìgbín gbogbo nǹkan bẹ́ẹ̀ ká mọ̀ sin ìdìyẹ ṣùgbọ́n ẹ má fi òórùn ẹ̀dìyẹ para àdúgbò ìyẹn ní ti ibẹ̀ yẹn o. Ẹ jẹ́ ká lè agbára tó bá padà dé ká ṣàlàyé ṣì ń tẹ̀síwájú ẹ má bá wa bọ̀. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ọ̀máwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, Ọjọ́rú Wednesday àti ọjọ́ Ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀kẹ́lu àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. Fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. no longer driving to ebi òkúkú ní pa wá ṣùgbọ́n káà náà ṣe kẹ́ni ká tẹpá mọ́ iṣẹ́ ọwọ́ wa. ìbáta bá dẹ̀ rí dandan kan máa ń sọ mọ́ ní dandan kan ní kéèyàn jọ oúnjẹ mẹ́ta lójúmọ́. Tẹ́ bá ti rí méjì jẹ tàárọ̀ àti talẹ́ ìtọ̀sán oríṣẹ́ lẹ wà ẹ fi tọ̀sán lẹ̀ ìyẹn tẹ́ ẹ bá gbààwẹ̀ a sì ní gbààwẹ̀ tipátipá. káwa náà tún wá ṣe kí ni ṣé tá a bá ń ṣe kó tó wá jẹ. A fẹ́ lọ sí ìpínlẹ̀ Borno Katsina ní ìpínlẹ̀ pírẹsidẹ́ǹtì wa. Àwọn agbésùmọ̀mí àbáwọn báńdíìtì ni wọ́n ti yàbò létò báyìí. àwọn ganjọ agbésùmọ̀mí lọ torí dábàá máa wò ní ọṣẹ́ tí àwọn bandits ń ṣe ó ti ju tàwọn agbésùmọ̀mí Boko Haram lọ. So láìpẹ́ yìí gómìnà Aminu Bello Masari ti ìpínlẹ̀ Katsina ló ké gbàjarè jáde ó dẹ̀ sọ ọ̀rọ̀ yẹn nígbà tí wọ́n ṣe ìpàdé kan pẹ̀lú àwọn olórí ẹ̀sìn àwọn olórí agbègbè àti mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti àṣà Alhaji Lai Mohammed níbẹ̀ ló ti ń sọ ló ti wá ké gbàjarè jáde wípé ètò ààbò ní ìpàdé wọn dáyé lórí ibẹ̀ ló ti wá sọ wípé àwọn báńdíìtì o látàrí wípé àsìkò ọdún tí ń bọ̀ ìkórè àwọn àgbẹ̀ èrè oko ti wù dáadáa ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń sá lọ sí àwọn ìletò káàkiri láti lọ jí àwọn èrè oko táwọn àgbẹ̀ ti fi gbogbo ọjọ́ ayé wọn èrè oko tí kìí ṣe àwọn náà gbìn táwọn àgbẹ̀ ti fi gbogbo ọjọ́ ayé wọn ṣe làálàá lé lórí ó ní kí torí nínú ìpàdé yẹn àwọn elétò ààbò gbogbo náà ló wà ń bẹ ó wá ń bẹ ìjọba àpapọ̀ kí wọ́n gbégbèsè lé lórí kí àwọn elétò ààbò tó wà níbẹ̀ ó ní kí wọ́n jí gìrì sí iṣẹ́ wọn nínú ọ̀rọ̀ yẹn náà ló ti wá ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ náà ni àwọn ti ń gbé o èyí tó fẹ́ máa fi ayé ni àwọn bandits yẹn lára ó ní bíi suspension of mobile telecommunications àwọn ó ní àwọn ilé epo kan náà wà. okay so for 14 local governments àbí. ní Katsina ó ní then àwọn ilé epo kan náà 23 ó ní then àwọn ilé epo kan náà wà tí àwọn ti gbé òtẹ́lẹ̀ pé wọn ò gbọ́dọ̀ ta epo bóyá ibi tí àwọn bandits yẹn máa ń sábà gbà kọjá àwọn ti ti bẹ̀ oríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ làwọn ti gbé ó ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ń fi ẹsẹ̀ rìn wọnú àwọn ìletò láti lọ jí èrè oko ahead of harvest tó ń bọ̀. wọ́n ní bẹ́ẹ̀ ni bá pọnú. so ebi á mọ̀ pa bandits ṣé ebi ń pa wọn náà ló ń pààyàn káàkiri. owó wọn ò ká mọ́ ni. ọwọ́ agbára ibi tó kí ó ṣàwá ti bẹ àwọn elétò ààbò pé kán jọ kán jí gidi then gómìnà Bello Masari jẹ́ ká mọ̀ wípé gbogbo àwọn ìpínlẹ̀ tí àwọn bandits yọ lẹ́nu ó ní gbogbo wọn ti ṣetán láti kóyàn bíi 3000 jọ láti rí wípé 3000 àgbẹ̀ 3000 hunters àti àwọn vigilante yes wípé so ó ní nípínlẹ̀ tòun nísìn 500 ni òun máa kó sílẹ̀ àwọn yẹn àwọn ọlọ́pàá máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn so wọ́n máa ran àwọn ọlọ́pàá lọ́wọ́ láti dáàbò bo àwọn agbègbè ṣùgbọ́n still náà kí àwọn elétò ààbò kí wọ́n jí gìrì sí iṣẹ́ wọn. ẹni tó jẹ́ Emir Katsina Alhaji Kabir Usman ó lu gómìnà náà ní ọ̀gọ̀ ẹnu
fún gbogbo ìgbésẹ̀ tó ń gbé lórí ọ̀rọ̀ ètò ààbò ṣùgbọ́n bàbá yẹn fúnra rẹ̀ sọ pé òun tako pé kí wọ́n mọ sọ pé àwọn bandit o ẹ jẹ́ a sọ̀rọ̀ tùbínùbí ká sọ̀rọ̀ yípo tábìlì onínọ́sẹ̀nsì bẹ́ẹ̀ onínọ́sẹ̀nsì orílẹ̀ kí wọ́n máa sọ pé wọ́n ń san owó láti máa fi gba àwọn èèyàn tí wọ́n bá jí kalẹ̀ lọ́wọ́ àwọn oníṣẹ́ làbí onínọ́sẹ̀nsì ó nítorí pé nǹkan tó ń ró wọn ní agbára nìyẹn bàbá yẹn fúnra rẹ̀ náà wá ń bẹ àwọn elétò ààbò àti àwọn olórí agbègbè pé káwọn náà jọ̀kan jígìrì sí ọ̀rọ̀ ètò ààbò ṣùgbọ́n lọ́rọ̀ kan ṣá wọ́n ní nípínlẹ̀ Katsina àwọn bandit ti ń fẹsẹ̀ ebi ti ń pa wọ́n ebi ti ń nà wọ́n ti ń fẹsẹ̀. mo tí òye mi ni pé ṣèbí wọ́n gbowó àwọn tán bá jí kó máa gbowó lọ́wọ́ àwọn kan tó fi wọ́n lẹ̀ ṣówó wọn yóò tó wọn lè lọ fún ìyẹn ra ń jẹ owó yẹn náà ni wọ́n fi ra gbogbo àwọn irinṣẹ́ ibi tí wọ́n lò tàbí kan kúkú ẹ̀ kan kọjá sí orílẹ̀-èdè míì kan lọ ra oúnjẹ tí kò bá ṣeé ṣe ìtọ́jú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ tí wọ́n ṣe nǹkan ọ̀gbìn yìí tí wọ́n retí ìkórè wọn kan ọ̀pọ̀lọpọ̀ wọn yáwó gba ó yáwó fi ṣiṣẹ́ ọ̀gbìn yìí ni tó ń retí pé tó ń bá ti kórè tó ń tà òun á sanwó kó àyè ẹ̀ tó lè yọ ní ọdún tó ń bọ̀ kó tó lè rí nǹkan míì gbìn ṣùgbọ́n nígbésẹ̀ tí wọ́n á gbé tó ń wọnú oko wọn nígbà tí mo tẹ̀wọ́ kọ́ kàmí tí ẹ ti kàdílẹ̀ tẹ́lẹ̀ ńgbà wọn ní bandits harvest before ahead of the harvest mo kọ́ wò pé harvest wọn tó fẹ́ ṣe báwo lọ́mọdé wọ́n ti lọ múra lẹ̀ dèrè oko táwọn ṣiṣẹ́ fún nígbà mo ní irú harvest wọn tó fẹ́ máa ṣe ń bá wọn pé harvest ti ṣẹlẹ̀ ni torí àwọn ọjọ́ wa ṣẹlẹ̀ ń sìn wọ́n ti bẹ̀rẹ̀ láti inú oṣù kẹfà kọ́nà tí wọ́n ṣe. irú àwa tí Jésù sọ wípé òun máa rán wa lọ láti lọ péré èrè ọdún ti ṣẹ́ fún so àwọn bandit náà wá sọ̀rọ̀ àwọn dà wọn lẹ́yìn Jésù tí ìlérí ìmúṣẹ májẹ̀mú ti wà fún pé òun máa rán wọn lọ kó èrè àwọn kan ìyẹn oníṣẹ̀lẹ̀ lágbára kọjọra wọn nígbà tí wọ́n kọ́ kàbẹ nígbà tí wọ́n kọ́ bandit harvest mo ní àmàdúpẹ́ àṣẹ torí mọ̀ pé láti bí oṣù kẹfà títí di bóyá November àwọn sẹ̀lẹ̀ àwọn Orthodox churches kan wọ́n ń ṣe àjọ̀dún ìkórè mo á rò pé a ti gbé revival lọ sí ọ̀dọ̀ wọn ni láì mọ̀ pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni bọ́mọ ṣe ṣorí lọ́dọ̀ tí wọn ebi tó wọnú wọn. ebi ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́ ilé àwọn báńdíìtì. wọnú ìgboro wa ṣùgbọ́n tó bá ṣàwọlé kán má ṣe ẹnikẹ́ni ní jàǹbá. kọ́ má wọlé rárá ni. tó bá wọlé lè mú wọn. àìlè sọ kọ́ má wọlé rárá gbogbo ẹnu bodè tó má fẹ́ gbà wọlé káwọn elétò ààbò kan ètè lọ́ọ́ di gbogbo ẹ̀ bẹ́ẹ̀. elétò ààbò tẹ̀ ń sọ̀nà mélòó náà ni wọ́n kọ́ lọ́n ṣàánú wa àti ohun ìjárú èwo ló wà lọ́wọ́ wọn tẹnìkan lọ dojúkọ bandits yàtọ̀ sí yẹn wọ́n ti fún ìpè síjọba àpapọ̀ ipe èèyàn kan tiẹ̀ sọ pé kí lórúkọ ẹ̀ tùkádù àbí kílẹ̀ ràǹgbà kan pé ìtàn fi kó owó bẹ́ẹ̀ lé tùkádù kókó fẹ̀ kan ra drone tó máa ṣe àmójútó wọ́n ní ṣàfihàn gbogbo ibi tí wọ́n ń kọ́lọ́fín kan sá sí. wọ́n ní ìmí ilé wà lójú òfurufú fún oṣù kan wọ́n ti ní sólà wọn tó wà lójú òfurufú bí oṣù kan tí a bá lè rà yẹn mo máa tún ṣiṣẹ́ ju ti tùkádò tán lọ rà ṣùgbọ́n gbogbo ẹ̀ náà la nílò tí yẹn bá ṣàwárí wọn kí tùkádò lọ dáná sun wọn àbí gbogbo ẹ̀ náà la nílò ìyẹn nìkan tí mo ní káfi tó ra wa létí ẹ má gbogbo ìgbà náà kò ní ká máa bo ẹnu àtẹ́ lo ìgbésẹ̀ tí ìjọba bá gbé ìgbésẹ̀ míì tán gbé tábà wò dáadáa tábà máa wò dáadáa nígbà míì ó jẹ́ ìgbésẹ̀ tó dáa kì í ṣe ìgbésẹ̀ pé ká máa jẹ gbèsè lẹ́dọ̀ọ́mọ àrọ́mọdọ́mọ wa là ń sọ ẹ jẹ́ ká lọ sí ti orí ọ̀rọ̀ tí ó ti jáde láti inú ẹgbẹ́ òṣèlú PDP tábà gbàgbé a ti sọ pé àwọn kan ojú wọn ti fi hàn ìjọba United Arab Emirates ó sọ nípa àwọn tí ó jẹ́ pé wọ́n wà nídìí terrorism ìgbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n wá ní ààrẹ Muhammadu Buhari ìwé tán fi ṣọwọ́ sí afẹ́rẹ́. now tábà gbàgbé pé ní ọjọ́ 14 oṣù yìí òun ní orílẹ̀-èdè United Arab Emirates ni wọ́n ṣe àtẹ̀jáde àwọn 38 àwọn 38 àwọn èèyàn 38 méjìdínlógójì then iléeṣẹ́ 15 iléeṣẹ́ 15 gbogbo wọn lọ bí 47 lápapọ̀ wípé àwọn yìí ni wọ́n fura sí wípé wọ́n ń ṣe agbátẹrù àwọn agbésùnmọ̀mí terrorism. now nínú àwọn 38 yẹn nínú àwọn èèyàn méjìdínlógún yẹn èèyàn 6 nú ẹ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti wá fi orúkọ 6 yẹn ṣọwọ́ sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ìjọba àpapọ̀ àmọ́ nínú ọ̀rọ̀ kan tí ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ìjọba ààrẹ Muhammadu Buhari lórí ọ̀rọ̀ ìròyìn alàgbà Fẹ́mi Adésínà tó ti sọ nínú orí amóhùnmáwòrán kan ó ní
lórí orúkọ tí wọ́n fi ṣọwọ́ tí United Arab Emirates fi ṣọwọ́ sí Nàìjíríà pé àwọn tó ń ṣe agbátẹrù ìgbésùnmọ̀mí rẹ̀ ó ní the federal government is not interested in shaming. Shaming láti dojú tì àwọn. mo fi ẹjọ́ torí Ọlọ́run bóyá Yorùbá yẹn ò yé mi àbí òyìnbó yẹn ò yé mi ká ní wọn ò bá lójú tì. bí ò ṣe. now Kọ́lá Ọlọ́gbọ́ndíyàn tó jẹ́ alukoro fún ẹgbẹ́ PDP wá sọ wípé definitely ìjọba ààrẹ Muhammadu Buhari àti ìjọba APC àwọn fúnra wọn ń ṣe àtìlẹ́yìn fún ìgbésùnmọ̀mí wípé tí wọ́n bá mọ̀ pé àwọn wẹ̀ àwọn yan kọ̀ọ̀kan ṣáká àwọn ò lọ́wọ́ ń bẹ̀ nínú àwọn tó ń ṣe agbátẹrù àwọn ìgbésùnmọ̀mí kí wọ́n finúfínà kí wọ́n tarí orúkọ àwọn mẹ́fẹ̀ẹ̀fà jáde ó ní báwo ni ìjọba àpapọ̀ ṣe máa lanu tí wọ́n máa sọ wípé àwọn tó ń ṣagbátẹrù ìpànìyàn lẹ́ni ìpànìyàn lọ́la banditry lẹ́ni banditry lọ́la ká máa jíyàn gbé ká máa béèrè owó ẹlòmíì wọ́n ń jí gbé wọ́n ń fọwọ́ lọ́wọ́ mọ̀lẹ́bí wọ́n tún pa àwọn afọwọ́pa wọn lórí. ẹ wọ́n ń fọwọ́ pa ẹ wá ní you are not interested in shaming bóyá òyìnbó yẹn ò yé mi bóyá ó dẹ̀ ní ìtumọ̀ mí nínú ọ̀rọ̀ bóyá topographical lẹ́rọ̀ ni bóyá ń ṣì tẹ̀ ni. wọ́n ṣì tẹ̀ ọ̀rọ̀ tó jáde lẹ́nu. àwọn ṣì tẹ̀ yẹn lè sọ̀rọ̀ títẹ̀ náà ṣé kò yẹ asọ̀rọ̀ yanràn. slipper of the tongue. asọ̀rọ̀ yanràn asọ̀rọ̀ yanràn. slipper of the tongue. asọ̀rọ̀ yanràn ni wọ́n sọ̀rọ̀. kì í ṣe slipper of the tongue. So ó ní they are not interested in shape. So ẹgbẹ́ òṣèlú PDP nípasẹ̀ alukoro wọn ọlọ́gbọ́n yẹn wá sọ pé tíjọba àpapọ̀ bá mọ̀ wípé àwọn òṣì àtìlẹ́yìn àwọn tó gbangba sùn lọ yẹ àwọn òṣì àtìlẹ́yìn pẹ̀lú nǹkan tí wọ́n ń sọ àwọn ẹ̀sùn lọ́bí ń kọ̀ wọ́n kí wọ́n bọ́ta nǹkan tí mi ò bá tẹ̀ wá wò ni pé tí àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bá ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu alukoro ẹni sùúrù tí a sọ pé àwọn ò fẹ́ dójú tì wọ́n àwọn ò fẹ́ yẹ̀yẹ́ wọn tí wọ́n bá láwọn ò lè ṣe é èmi bá gba ìjọba United Arab Emirates ní ìmọ̀ràn látòrí ká ṣàlàyé ó dá mi lójú pé wọ́n tá à ń sọ yìí àwọn aráàlú náà sọ pé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí nǹkan tá à ń sọ yìí ẹkúfẹ̀ kan ẹ ta orúkọ wọn sórí social media. orúkọ wọn ti wà lórí social media a kò lè dárúkọ wọn lórí ètò. a lè dárúkọ tó bá fún wa lọ́wọ́ tó bá fún wa láṣẹ àdárúkọ wọn. orúkọ wọn ti wà lórí social media. àdárúkọ wọn a lè dárúkọ wọn ṣe tó bá fún wa láṣẹ kó má di pé ibi tá a ti ń sọ ká tó jáde ká tó bọ́ta lẹ́nu lẹ́kùn. ẹ dákọ̀ ọmọ mi sì kéré o. ọ̀rọ̀ pé ọmọ mi sì kéré kọ́ lélẹ̀ àtọmọ àtẹbí àtara gbogbo ọmọ náà ni wọ́n máa ní fún nìkan gbogbo ẹbí ni ọ̀rọ̀ kan gbọ́ àlẹ́ ọ̀rọ̀ kì í ṣe ọ̀rọ̀ kan mọ̀ nìkan ìpànìyàn yìí ti pọ̀ jù. àwọn ọmọlé òyà máa kẹ́kọ̀ọ́ jẹ́jẹ́ nínú kíláàsì. ẹyẹ máa fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ ẹ máa sọ̀rọ̀ jáde ká mọ̀ bí ó ṣe ń lọ ẹ ti sọ wípé ẹ ti forúkọ wọn ránṣẹ́ tó bá bóyá kẹ̀dẹ̀ sọ pé àfihàn ránṣẹ́ àfihàn ní ọjọ́ mẹ́ta tẹ́ ẹ̀ bá ti ṣe. ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò kan after all nínú àwọn 38 yẹn mẹ́fà pẹ̀lú Nàìjíríà àwọn ọmọ orílẹ̀-èdè United Arab Emirates náà wà bẹ́ẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè mìíràn náà wà bẹ́ẹ̀ ṣọ́n fọ́ pa tiwọn lórí mi ṣọ́n fọ́ pa wọn lórí mi wọ́n taari gbogbo orúkọ yẹn bábọ́lá jáde sórí social media ni. ètò Nàìjíríà àpapọ̀ orí ṣe ìjọba àpapọ̀ orí ṣe ìjọba àpapọ̀ wọ orí ṣe láti mọ àwọn tó wà ní ọ̀rọ̀ yìí wọ́n ti wá ràn wọ́n lọ́wọ́ láti mú jáde bóyá ó lè tún ṣèwádìí wọn lọ́wọ́ ṣàpè ńgbà tán ṣèwádìí abákẹ́yà rẹ̀ tán sí tán ní kò lẹ́bọ lẹ́rù àwọn ti ní kó ó máa tó padà sẹ́nu iṣẹ́ ó tún máa tẹ̀síwájú ọmọ ọ̀dọ̀ rere kò lẹ́bọ lẹ́rù wọ́n ti ní kò lẹ́jọ́ tó fẹ́ lọ jẹ́ nílùú Amẹ́ríkà wọ́n ti ní pé kó wà lórílẹ̀‐èdè Nàìjíríà gàyà tó lẹ́nu kó ṣe lẹ́nu iṣẹ́ díẹ̀ ńgbà bóyá promotion ni ìyẹn náà ló dáa ara wọn they are not interested in shaming ara àìfẹ́ dójú ti àwọn tí wọ́n wà láabi lórílẹ̀‐èdè Nàìjíríà náà ni ẹ̀yin ló máa fi lọ sí ti kí ni ọ̀rọ̀ tó tún jáde lórí sádà àwọn ti Òkè Ọya lọ́hùn Elders Forum wọn ni pé bàbá n tó bá wù ní kẹ́ ẹ ṣe ẹ̀yin tẹ́ wà ní ìhà gúúsù lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yẹ́ dúnkòkò mọ́ wa you can't threaten us àpọ̀jù yìí lọ 2023 presidential election stop threatening us we are in numbers we are more than you. ṣé ẹ ti máa àwọn plate number tó máa wà lẹ́yìn mọ́tò. bọ́ǹtòrò. bọ́ǹtòrò ọ̀rọ̀ yẹn nìyẹn.
kì í ṣe gbogbo wọn náà born to rule. Seat of the caliphate born to rule. Àwọn ọ̀rọ̀ yẹn ní ìtumọ̀. Ó ní ìtumọ̀. Inú ẹ̀ náà ló ti wá jáde. Ẹni tó jẹ́ alukoro Northern Elders Forum yìí dókítà Hakeem Baba Ahmed ó ti sọ fún àwọn gómìnà apá gúúsù mẹ́tàdínlógún tó ṣe ìpàdé ní ìpínlẹ̀ Èkó àti Enugu lẹ́nu lọ́lọ́ yìí. Nínú ìpàdé yẹn ni àwọn gómìnà yẹn ti sọ wípé ní 2023 agbára gbọ́dọ̀ yí ọwọ́ padà wá sí apá gúúsù. That's nǹkan tí wọ́n sọ yẹn agbára gbọ́dọ̀ yí ọwọ́ padà. Ó wà lára tó sọ ní tọ́fẹ́nu kò nínú ìpàdé wọn. Tọ́fẹ́nu kò nínú ìpàdé wọn. So ẹni tó wá jẹ́ alukoro àwọn Northern Elders Forum yìí dókítà Hakeem Baba Ahmed tí wàá sọ wípé kí àwọn gómìnà yìí mẹ́tàdínlógún kí wọ́n mọ́ dúnkokò mọ́ àwọn. Kán lọ tó ronú wọn pa. Bẹ́ẹ̀ ni ó ní kàkà bẹ́ẹ̀ kí wọ́n kúkú bẹ̀bẹ̀ kí wọ́n rábàbà kí wọ́n persuade. Yes. Wọ́n náà ní pé kán ra wẹ́bẹ̀. Kán ra wẹ́bẹ̀ kí wọ́n rábàbà kán ṣe ránkà dèbè sí àwọn kọ̀líìgì wọn àwọn gómìnà apá àrẹwà wípé kí wọ́n jọ fi ẹnu ọ̀rọ̀ jóná sójú kan láti mú kándídéètì kan alídèdúpọ̀ ẹyọ kan ṣoṣo dípò tí wọ́n máa threaten àwọn wípé táwọn adúró halẹ̀ máa wọ́n pé agbára gbọ́dọ̀ yọ padà wá sí apá gúúsù. Ó ní àwọn nọ́ọ̀tì náà tó jẹ́ àwọn àríwá ó ní àwọn ti wà lábẹ́ ìjọba àwọn ààrẹ méjì tó wá láti apá gúúsù ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Goodluck Ebele Jonathan àwọn pẹ́ńpà tí àwọn tó náà ń ṣèjọba lé àwọn lórí àwọn ò ṣàròyé àwọn ò kọ̀ǹpléènì. Ó ní àwọn ò rẹ́dì láti jẹ́ second class citizen bó ṣe sọ nìyẹn. Láti pé àwọn ò lè gba vice. Wọn ò lè gba vice ìtumọ̀ yẹn pé àwọn ò rẹ́dì láti jẹ́ second class citizen. Ó ní kàkà bẹ́ẹ̀ ó ní dẹ́n kí gbogbo ẹ̀yà kò rẹ́dì láti jẹ́ second class citizen. Ó ní dípò bẹ́ẹ̀ tí àwọn gómìnà apá gúúsù fẹ́ máa sọ pé yẹn agbára gbọ́dọ̀ yọ padà wá sí gúúsù kí wọ́n kúkú ra wẹ́ẹ̀bẹ̀ kan persuade àwọn tó jẹ́ kọ̀líìgì wọn ní north láti sọ wípé kí wọ́n jọ pawọ́pọ̀ fi àrígìdùpọ̀ ẹyọ kan kalẹ̀. Nǹkan tí bàbá náà sọ nìyẹn. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti máa ń lọ. Ẹni sọ̀rọ̀ ká tó dárúkọ ọ̀pọ̀lọpọ̀ tí ká tó lọ sórí ọ̀pọ̀lọpọ̀ wọn. Tẹ́ bá gbàgbé ńgbà kan à ń ṣe ètò kan lórí prógráàmù ká ṣàlàyé pé kí ló yẹ kí a fi ojú ààrẹ ló yẹ ká fojú sùn ní 2023 ṣe ẹni tó tún ti jáde báyìí wọ́n ti tún padà sórí pé ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀yà abìkan tí a dẹ̀ rò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó ti ń jáde lórí ọ̀rọ̀ yìí sìn àmọ́ aráàlú tó yẹ pé wọ́n máa tàka àbùkù bá ààrẹ wọ́n máa tàka àbùkù bá àwọn gómìnà káàtì ẹ̀ má sọ pé ààrẹ àbí gómìnà pẹ̀lú ọ̀rọ̀ tó tẹnu bàbá yìí jáde ó ti fi hàn pé ẹ̀yin tẹ́ wà nísàlẹ̀ ó ní pé àwọn pọ̀ ní iye ju yìí lọ. Ó lè ní àwọn ní strength. Ó náà ní pọ̀ tó pọ̀ níye. Wọ́n pọ̀ níye strength in number. Wọ́n pọ̀ níye ara ìpọ̀ níye wọn tó ń ṣe náà ní tábánikà wò ó ní kò pẹ́ wọ́n lọ dá naval base sílẹ̀ ní ìpínlẹ̀ Kaduna ẹ̀gbọ́n ibo ló yẹ kí naval base tún wà. Ṣé naval àbí ṣebí tómi ní naval. Bẹ́ẹ̀ni navy ni àbí àwọn àdá ṣé Kano náà dáadáa sí náà dẹ̀ ni pé omi wà ní Kano. Kò sómi lẹ́kọ̀ọ́. Ọ̀dà náà ṣe lórí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí sì pé àwọn pọ̀ níye ara pọ̀ níye tó ń ṣe náà ni pé wọ́n ń gbáradì láti fi àwọn ibì kan sọlẹ̀ fún sọ́dọ̀ wọn tó máa jẹ́ ìró lágbára fún wọn. Torí tá a bá fẹ́ wo pé kọ́tà máa dá sílẹ̀ nípínlẹ̀ Èkó Port Harcourt ẹgbẹ́ omi ìlú náà wà bonnet Calabar ibi omi níbẹ̀ yẹn náà gbogbo bẹ wàhálà dẹ̀ ń wà lórí àwọn omi káàkiri ibi àwọn nǹkan tó ń ṣe àwọn olórí wa tó yẹ pé gbogbo èrò wọn láyè ni pé bí ó ṣe máa favour ẹ̀yà mi àbí ẹ̀sìn mi àfẹ̀mí gbogbo ìgbà náà làdẹ̀ máa ń sọ tàbálẹ́ lómi tó bá bọ́ sórí afẹ́fẹ́ báyìí ẹlòmí ò tiẹ̀ kò rí bí tí ò da ó kàn máa káwọ́rọ̀ báyìí tó wọ́n máa sọ lórí báwọn yẹn ń ju ọ̀rọ̀ lù kò sí nǹkan tẹ̀ lè sọ bí tó ń dúró sí náà ni irú alukoro àwọn Arẹwà ìsìn tó bá pè sórí program. ohun tó ṣe wọn máa sọ náà lọ́jọ́ tó ti sọ ọ̀rọ̀ yẹn ó ti sọ tẹ́lẹ̀ níbi ìpàdé kan tí wọ́n ṣe kó tó lè ṣe wá tó wá repeat ọ̀rọ̀ yẹn ìgbà yẹn náà ọ̀pọ̀lọpọ̀ òkú ọ̀rọ̀ làwọn èèyàn dẹ̀ ń sọ sí ọ̀rọ̀ tó lè fa wàhálà ní 2023 ni bàbá yìí sọ bàbá yìí náà tún sì tún sọ
so ohun tó fẹ́ sọ ó dúró lé lórí ni àwọn òrẹ́dì àti second class ó ti jẹ́ agbẹnusọ fún gbogbo àwọn tó ń jẹ́ sọ̀mọ̀rí wọn ní òkè ọ̀yà náà tàbá léèyàn kan náà tó yẹ tó dúró bẹ́ẹ̀ náà ní ìsàlẹ̀ níbi tó náà ń sọ̀rọ̀ ẹ̀ ṣé wàá rí i pé ó fẹ́ dàbí ṣóńṣó méjì tó yẹ pé ẹni tó dẹ̀ wà tó yẹ kó tún dàbí pé kó jẹ́ ẹni tó máa sọ̀rọ̀ sàn láàárín wọn ó ń ṣiṣẹ́ pẹ̀lú ààrẹ Muhammadu Buhari ìyẹn ni alàgbà Adésínà. àwọn náà ń sọ pé àwọn òrẹ́dì àti ṣéèmù aláwọ̀ ṣéèmì. ṣé ẹni tí òrẹ́dì àti ṣéèmù terrorist ló máa rẹ́dì àti ṣéèmù àwọn northern elders forum. wọ́n lè máa ń ṣe mọ̀ ń ṣíìdì wọn. wọ́n máa ṣe mọ̀ máa ṣíìdì wọn. wọ́n ṣíìdì wọn ni. sọ irú kì í ṣe gbogbo ìgbà téèyàn bá gbébọn tàbí tí ó ń jíyàn gbé tàbí tó ń lọ pààyàn ló ń terrorize àwọn èèyàn ọ̀rọ̀ tí bàbá yìí sọ. hate speech. Under hate speech, they are categorized as hate speech. Hate speech, not terrorism. Northerners are not ready to be second class citizens. So which tribe is ready to be second class citizen? Bóyá bàbá òde ẹ̀rọ dáadáa lákòrò dáadáa kó tó sọ̀rọ̀ yẹn pé second class citizen. So slip of the tongue ni kò ṣe slip of the tongue. Gbogbo ẹ̀ náà ló slip lọ́wọ́ tá a wà yìí. Bóyá wọn ò rórí ara kan tó sọ̀rọ̀ yẹn jáde bóyá tọ̀dọ̀ ọ̀rọ̀ tán fẹ́ sọ ṣe àpé ńgbà míì wọ́n máa sọ kinní kan nínú ẹ̀sìn wọ́n á ní a lè gbé ara sá eré ẹ̀mí ń tó ń wà lọ́pọlọ wọn tó fẹ́ sọ jáde ọ̀tọ̀ ṣùgbọ́n tí ẹnu wí jáde ọ̀tọ̀ ni. Bíbélì ní out of the abundance of the heart speaketh nǹkan tó kúnnú ọkàn wọn eléyìí yóò jábọ́ wọ́n sọ ní odidi. wọ́n ti sọ́nà sọ lódindi wọ́n fọ́ bẹ́ẹ̀ là wọ́n fọ́ bẹ́ẹ̀ là wọ́n sọ lódindi ṣùgbọ́n tá a bá fẹ́ wò náà lọ́dún 2023 gbogbo àwọn olóṣèlú pátápátá náà ti ń kóra wọn jọ lọ́tún lọ́sì àwọn kan tiẹ̀ tí ń fò gànà wọ́n ti gba ẹ̀lágbájá ni kò ṣe tàmẹ̀dù ni kò ṣe táwọn sọ lórí ètò Ká Sálàyé lónìí òní pé kí wọ́n ṣe mẹ̀dọ̀ ká ṣe pẹ̀lẹ́ nítorí pé ẹsẹ̀ mẹ́fà péré òun náà ni gbogbo wa ní lórílẹ̀‐èdè Nàìjíríà olówó á kú tálíkà á kú ọkùnrin á kú obìnrin á kú gbàgbà tó máa jẹ́ kọ́nà jẹ́ kó bá wa ní ibi tó dára àyè tó dára ipò tó dára kánìkankan ni wa kó má tẹ fóònù wọ hellfire ẹ̀yin lórí ìbéèrè wa ti dé. àdúrà yìí èmi understand ẹ o. lórí ìbéèrè tá a máa ní fún wa ní ọ̀sẹ̀ tá à ń sọ fún wa ní ti. èèyàn kan tẹ fóònù nílé agbára ń bí ká mọ̀ dárúkọ. ó dáa náà ara àwọn ìyàwòrán wa náà ni lọ́ra ìbéèrè tó yí àná sórí afẹ́fẹ́ ní ọjọ́ ajé ní ti ayẹyẹ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rẹ́ mi kan tẹ̀ sọ ní pé òun ò rí ti Nàìjíríà rò ṣùgbọ́n yẹ kí wọ́n béèrè ìbéèrè wa náà a ní pé kẹ́ ẹ dárúkọ méjì ológun méjì péré méjì ọ̀pọ̀ ṣùgbọ́n méjì tó bá wá sí ọpọlọ yín tó ẹ rántí péré nínú àwọn ológun tó dìtẹ̀ gba ìjọba lórílẹ̀ Nàìjíríà ní ìgbà àkọ́kọ́ àti ọdún náà ṣé ìbéèrè yẹn yé yín dáadáa kẹ́ ẹ dárúkọ ẹ̀ṣọ́ ológun méjì péré nínú àwọn tó dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ alágbádá fún ìgbà àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn tá a ti gbòmìnira simple ni ẹ wá tẹ àtẹ̀jíṣẹ́ yín sí 09079419272 lẹ́ẹ̀kan sí 09079419272 tàbí kẹ́ fi ṣọwọ́ sí Bakare Adejoke Julian ní Instagram tàbí ti Ọláìdé ní Sekinat Ọláìdé Harun bẹ́ẹ̀ ni wọ́n ń ṣàfihàn ẹ̀ fún yín ẹ lè fi ṣọwọ́ síbẹ̀ tàbí kẹ́ fi ṣọwọ́ sí orí Kaftan TV Yorùbá ó wà lórí Facebook ẹ lè lọ tẹ̀ síbẹ̀ gbogbo yín lè wà lórí Facebook tẹ́ bá tẹ̀ sí lórí Instagram tẹ́ bá dẹ̀ sí lórí ẹ má pe nọ́mbà yẹn o àtẹ̀jíṣẹ́ £4 péré ni ẹ̀bùn wà fún ẹ̀yin tí ẹ bá gbà á a máa fún yín tó bá di ọjọ́ ajé àṣọ àwọn tí wọ́n gbà kán wá gba ẹ̀bùn náà kárí kò síbi tí ò dé tẹ́ bá dẹ̀ lẹ́yìn tẹ̀yìn Èkó tẹ́ fẹ́ kó wá bá yín gbà bóyá ẹ lè wọ mọ́tò wá sí iléeṣẹ́ wa wọ́n dẹ̀ sọ nǹkan tí a béèrè kó tó di pé wọ́n wá ìyẹn ní ti abala yẹn mo gbàdúrà kan mo ní pé a ní tẹ fóònù wọ ẹ fàyà ẹ jẹ́ ká lè lè agbára tá a bá dé Ká Sálàyé ṣe ń tẹ̀síwájú ẹ máa bá wa bọ̀ mọ́ máa ṣàlàyé ẹ̀ fún yín. bẹ́ẹ̀ ni wọ́n ní master wọ́n ní mistress wọ́n lọ́mọ kékeré gbogbo àná lọ̀rọ̀ yìí kàn
ń ta bá pẹ̀kẹ́lù lẹ́yìn abala tí a wọlé sí ó ní ọ̀rọ̀ á ní pé ìmọ̀tara ẹni nìkan irú ipa wo ló ní láwùjọ kí wọ́n yẹ pé lédè òyìnbó yẹn náà á ní psychopathy. Psychopathy ó ga o personality wọ́n ní pé ipa wo ló ní láwùjọ bẹ́ẹ̀ ká wọ́n kó òyìnbó kó má kà wá lẹ́nu ni ẹ jẹ́ ká kọ́ gbé wọlé báyìí kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí gan ìmọ̀tara ẹni nìkan. Àkọ́kọ́ ọ̀rọ̀ yẹn psychopathy yẹn àwọn dókítà jẹ́ ká mọ̀ wípé disorder ni. Àìsàn ni kì í ṣe àrùn ó tún lárùn nu. Àrùn ni disorder àìsàn ni àrùn ni lọ́dọ̀ tí. Ó kó méjèèjì pọ̀. Ohun tó lẹ̀ tó má lẹ̀ pé nǹkan ní àìsàn àkọ́kọ́ táìsàn bá wà nínú ara ó ní í ṣe pẹ̀lú ọpọlọ ó ní í ṣe pẹ̀lú ọkàn ó ní í ṣe pẹ̀lú gbogbo ẹ̀yà ara ibi tí ìrònú wà tó wà ó ní í ṣe pẹ̀lú ẹ̀ anything tó bá ti jẹ́ àìsàn ó máa affect everything. Now ìmọ̀tara ẹni nìkan yẹn gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ ó jẹ́ ìwà tó jẹ́ pé àfimí ká kò yan bẹ́ẹ̀ mi ò fẹ́ mọ̀ bóyá bámúbámú ni mo yó mi mọ̀ bóyá ebi ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan ìwà tara ẹni nìkan ni. So tá bá wò ọ̀pọ̀lọpọ̀ ipa ló pín sí ó ń ṣẹlẹ̀ nínú ìdílé ó ń ṣẹlẹ̀ láwùjọ ó ń ṣẹlẹ̀ nínú ìjọba ìdí tí orílẹ̀-èdè Nàìjíríà fi wà bó ṣe wà yìí ìwà àfẹ̀mí ìmọ̀tara ẹni nìkan òun náà ló ṣe bá orílẹ̀-èdè yìí. Ó tún wà nínú ẹ̀yà náà. Bẹ́ẹ̀ ni ó wà nínú ìjọ Ọlọ́run níbi tá a ti ń pe orúkọ Ọlọ́run ibi tá a nígbàgbọ́ pé ó yẹ kí gbogbo ìwà mímọ́ kó pín sí. Ìpè tàbá tí ayé bá lé ni kásáwọ nù jọ. Kásáwọ bẹ̀ ìwà yẹn wà níbẹ̀. Bàbá dẹ̀ wò kò ìwà ìmọ̀tara ẹni nìkan the only time tó máa ń ní benefit òun ni the only benefit tó ní fún ẹni yẹn fúnra rẹ̀ àti fún ìdílé àbí mọ̀lẹ́bí àbí fáwọn kan àwọn péréte kan àbí àwọn ẹ̀yà péréte kan tábà wo irú gbogbo nǹkan tá a ti ń sọ ní àti ìbẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tí àwọn kan sọ fún àwọn oníṣẹ́ kan kíláàsì third class first class tí kò bá ń ṣe ìmọ̀ tara ẹni nìkan ká wo ìgbà tí agbára ti wà ní ọwọ́ àwọn ẹ̀yà yẹn. Now ẹ jẹ́ ká wo ìgbà tí àwọn ẹ̀yà Ìgbò tí wọ́n ti ń sọ pé kán jẹ́ káwọn náà débẹ̀ ẹ wò ìgbà tí ẹ̀yà Yorùbá tó ti ṣèjọba gbẹ̀yìn ẹ wò ìgbà tí àwọn south tó ti ṣe gbẹ̀yìn ẹ wá wò ìgbà tó ti wá bọ́ sí ọwọ́ àwọn ẹ̀yà yẹn tí wọ́n wá kọ̀ tí wọ́n sọ pé àwọn ò lè ṣe second class citizen ìmọ̀tara ẹni nìkan ni ìmọ̀tara ẹni nìkan yìí náà ló máa jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà jáde nínú oòrùn kí wọ́n tó fún wákàtí gbọgbọrọ láti tẹ ìka láti dìbò fún olóṣèlú kan àdéhùn òbíde kó dé ọ́fíìsì kó má rántí wọn mọ́. Kó dé ọ́fíìsì kó fẹ́ sí tọ́ílẹ̀tì kó wá ti gbogbo ọjà pa fún odidi àti ẹ̀mọ́ wákàtí aago méjì tí mo débẹ̀ wọ́n tí kò tiẹ̀ sí atẹ́gùn pọ̀ fẹ́ sí ọjà ń gbà mí. ó lè jẹ́ pé àwọn tó ń ṣe lábẹ́ alága ìjọba ìbílẹ̀ tó fẹ́ wá sí ìgbọ̀nsẹ̀ yìí wọ́n sì máa padà lọ bá àwọn ọlọ́jà yẹn láti gba owó ọjọ́ yẹn àpò ọ́ndà alága ìjọba ìbílẹ̀ yẹn náà ó jẹ́ kí wọ́n ṣọ̀yà láti àárọ̀ di alẹ́ àmọ̀bẹ́yálẹ̀ àbúrọ̀lẹ̀ látàárọ̀ gbogbo nǹkan tí wọ́n fẹ́ tà láti àárọ̀ di aago méjì ọ̀sán kí ló tún kù náà ẹ jẹ́ kó ń ṣe torí pé ẹ sọ pé ẹ fẹ́ sí ilé ìgbọ̀nsẹ̀ ẹ dáhùn ilé ìgbọ̀nsẹ̀ yẹn bí wọn ò bá rí owó jẹun sínú níbo ni ìgbọ̀nsẹ̀ sì fẹ́ wá báwo ni wọ́n ṣe fẹ́ rí ìgbọ̀nsẹ̀ yẹn lò rí ilé ìgbọ̀nsẹ̀ yẹn lò tí wọn ò bá rí oúnjẹ jẹ sínú ṣùgbọ́n torí pé orílẹ̀-èdè Nàìjíríà àti ìwà yìí ó ti jẹ́ ìmọ̀ tó ti di bárakú fún àwọn olóṣèlú wa bó bá ti dé ọ́fíìsì ìmọ̀ tí wọ́n nìkan ni wọ́n máa ń mọ̀ tí àwọn mọ̀lẹ́bí wọn nìkan náà máa ń mọ̀ táwọn bàbá àsàlẹ̀ wọn nìkan náà máa ń mọ̀ wọn kì í mọ̀ táwọn ọmọ Nàìjíríà ó dẹ̀ jẹ́ ìdí tí orílẹ̀-èdè yìí tó fi wà bó ṣe wà náà mo sọ pé ó pín sẹ́yà tí ẹ bá rí ẹlòmíì náà tó bá ní ìmọ̀tara ẹni nìkan nínú ìdílé irú ìdílé bẹ́ẹ̀ òun lè máa fi rí pọ́n máa ní ẹlòmíì ní owó Ọlọ́run dẹ̀ bù sí lọ́wọ́ ó jáde yàtọ̀ sí pápọ̀ àti wá ran àbúrò àti ran ẹ̀gbọ́n àti ran extended family. ó máa di wàhálà ẹ bá mi dákítọ́ gbìn bẹ́ẹ̀ toró nìkan tó yẹ pé ọkọ ìyàwó yìí tó bá ti gba sálárì dípò kó mú pé ẹgbẹ́ owó iléèwé ọmọ akọ rí pé òun ṣe ìyà fún ìyàwó òun dáadáa tó bá béèrè pé nígbà tó bá nà tó bá rí pé jà kò sí nǹkan kò sáwuyewuye o a ní pé ara ń kan òun ni pé òun ṣiṣẹ́ fún 30 days
òun wá gba owó kó wá kó fún àwọn kan máa fi oúnjẹ kan máa fi sanwó iléèwé kan máa fi ṣe kínní. ọmọ tó bínú ìyàwó tó fẹ́ sí. kí ni a tún máa pè yẹn. ìmọ̀tara ìtìyẹn ti ju ìmọ̀tara ẹni. ó ti kọjá ẹ̀ ṣe bẹ́ẹ̀ láìsàn ẹni àìsàn ni àrùn tí ó ní. àrùn ni àìsàn ni. ẹ̀yẹ́ ká tún wá wò bí adárúkọ pé ìmọ̀tara ẹni wà ní ara olóṣèlú àwọn aráàlú a sọ pé tí ẹni yẹn tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ òun ló mọ̀. kò dẹ̀ fẹ́ mọ̀ bóyá lómi ìjà àkókò jẹ. fọ́nrán kan jáde tá a bá gbàgbé bàbá wa Fani Káyọ̀dé darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. kájọ́ mọ́ tó ń ṣẹlẹ̀ láwọn obìnrin kan bá kóra wọn jọ àwọn ẹ̀yin obìnrin náà ni ẹ̀yin náà ni ẹ̀yin obìnrin náà ni. ẹ̀yin ìyàwó náà ló ń gbàdé ní kára ìsìn kan àti wọn táwọn náírà pẹ̀lú vẹ́ẹ̀sì kan. lọ́ba ń kọrin my helper o my helper olùrànlọ́wọ́ mi o my helper ni bàbá náà bá ló yọ gẹ́lẹ́ bọ́lẹ̀ ní mọ́tò ló ń mìírí ló ń rẹ́rìn báyìí ló ń ṣèkè orí. bákan náà làwọn ẹlẹgbẹ́ ìṣèlú kan sọ pé kí Fani Káyọ̀dé Fẹ́mi Káyọ̀dé kó tó di pé ó máa di ààrẹ àgbégbàkejì ààrẹ ní àdó àwọn ó gbọ́dọ̀ ní àwọn nǹkan kan tó gbọ́dọ̀ là kọjá ṣáà lè sọ pé ìgbésẹ̀ táwọn arábìnrin gbé tán lọ kọrin helper pé olùrànlọ́wọ́ àwọn ọmọkùnrin tó máa rábàbà gidi máa ní ayò gbà wá ní àbáfi fọ́nrán ìhàn ara ilé kẹwò tó ń ṣẹlẹ̀ àti ọ̀rọ̀ táwọn òṣèlú kan tán ti wà nínú ẹgbẹ́ òṣèlú APC tán sọ jáde pé ó ẹ̀ṣẹ̀ dé ni kó lọ tò ni tọ́lá ti ń gbọ́ pé wọ́n fẹ́ fún ní ipò kan ṣé a lè kó ilé náà sí abẹ́ ìmọ̀tara ẹni nìkan. bẹ́ẹ̀ ni a lè kó sí abẹ́ ìmọ̀tara ẹni nìkan ṣùgbọ́n yẹn ohun tó tún jù mọ́tara ẹni nìkan lọ. ó wà níbẹ̀. ó wà níbẹ̀. tá a bá rí bàbá wa FFK yìí ó wà lára àwọn tí ó máa ń sọ òkò ọ̀rọ̀ bá ẹgbẹ́ òṣèlú APC àti Buhari. wọ́n ti láwọn sọ bẹ́ẹ̀ mọ́. wọ́n ti kọ́rọ̀ wọn jẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ̀rọ̀ sí oníròyìn kan táìmù kan náà wọ́n kọ́ra lẹ́nu lọ́lọ́ yìí náà oníròyìn kan náà ní amóhùnmáwòrán ló ń bi wọ́n ní ìbéèrè kan náà pé ṣé bẹ́ẹ̀ ṣe darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC ṣé ó ní ṣe pẹ̀lú owó ògbànàjẹ náà ni tí gbogbo èèyàn wò lórí amóhùnmáwòrán náà ẹni tó ti ń sọ wípé ẹgbẹ́ òṣèlú kan ò dáa òun fúnra rẹ̀ wà lára àwọn tó ń yọ gbogbo àbùkù ibi tí wọ́n kù sí tó ń yọ sí irú ẹni báyẹn tí ò bá ń ṣe wípé ohun tó ń jẹ báyìí ló mọ̀ kò ní darapọ̀ mọ́ tá a bá dẹ̀ wò bàbá Ọbásanjọ́ ti sọ ó ní kinní kan is my boy give him food he will serve you he will follow you he will yield to others he will serve you wholeheartedly kinní kan is my boy give him food ohun tó ń jẹ máa dálẹ̀ oúnjẹ tó yẹ pé lọ́jọ́ kan náà máa gbóúnjẹ kalẹ̀ tí àwọn máa wò báyìí tí ò ní lè jẹ ọjọ́ kan náà máa kówó kalẹ̀ tí yẹ pé owó ọ̀hún ò ní fi $1 sínú pósí nígbà tó bá di ọjọ́ ẹsẹ̀ mẹ́fà ní. wọ́n ti ẹ̀ lè fi sí àwọn kan lọ́gbọ̀n wọn lọ gbogbo ẹ̀ lọ́wọ́ kówó. àbí kí mi tiẹ̀ jẹrà mọ́ òun nìyẹn kan máa sọ wípé òun fẹ́ tìtorí ẹ̀ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ kan ẹgbẹ́ tí wọ́n fúnra rẹ̀ ti ń yọ àbùkù wọn tó rẹ̀ ti ń pọ́ìntì gbogbo nǹkan tí wọ́n ṣe nísìnyí ó wá ní ẹ̀ ṣé àwọn pàdé was the time tó ń bú Gumi náà nígbà tí ìròyìn jáde wípé Gumi wà lára àwọn tó ń sponsor terrorism ní Nàìjíríà létà tẹ́ pé àtúbọ̀ ọkọ̀ mọ́ FFK yìí wà lára àwọn tó ń sọ̀rọ̀ sí tó ń bu wípé irú ẹni báyẹn tó ṣì wà nínú ìjọba nínú ẹgbẹ́ òṣèlú APC at the end of the day la bẹ̀rẹ̀ sí ní rí àwọn fọ́nrán àtàwòrán tó ń jáde lóríṣiríṣi lórí amóhùnmáwòrán lórí ayélujára FFK dẹ̀ kọ sí pé Gumi is now my friend you can talk and you can say anything you like. bíi pé you can go and die ó ní bó ṣe kú dọ̀rọ̀ mo screenshot ẹ̀ nígbà yẹn pé what. ọmọ tá à ń sọ yìí náà lórí ètò wa yìí. tó ìmọ̀tara ẹni nìkan ni yẹ irú àwọn ọ̀já yẹn náà Ọlọ́run má ṣe wá lébi ilé ǹdẹ. ẹ ti mọ̀ náà mo tẹ̀ fẹ́ bèrè wọ́n máa ń sọ wípé èèyàn fẹ́ tó ẹni tí ò bá lè tó ilé kò lè tó ìlú ẹni tó jẹ́ pé ìyàwó ò dúró nílé ẹ̀ gbogbo ìyàwó àkọ́kọ́ ẹ̀kejì gbogbo wọn ó máa ní nǹkan kan tí wọ́n ṣàmárí tó máa sọ. gbogbo náà tó ń sá lọ. náà irú èèyàn báyẹn ni wá sọ wípé kó tún wá irú èèyàn báyìí lè ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹni báyìí ló tún wá padà wá. sori lórí yẹn èwo ni kájà máa dùn kó tún máa padà sí ilé yẹn. sori irú ẹ̀ ibi tó mọ̀rọ̀ lọ́pẹ́ tí ò lè tó lé yẹn ó wọ́pọ̀ láàrin àwọn olóṣèlú wa ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìtẹríba wọn fún obìnrin ní ọ̀wọ̀ ọ̀pọ̀ àtọ́tọ̀ yẹn ní àgbìmọ̀ aṣòfin ni o tàpapọ̀ ni o tìpínlẹ̀ ni o ti ìbílẹ̀ ni o àwọn tó ń jáde àrí fún kékeré nínú wọn àwọn gómìnà yẹn lè máa rí pé ìyàwó wọn ẹ wò ẹ yẹ ká fìyẹn sílẹ̀ tá a bá ní pé wọn tó lé ọ̀pọ̀lọpọ̀ wọn
kò sí tó tolé náà ọ̀pọ̀lọpọ̀ wọn tolé ara wọn láti sọ pé she be going to the other room pé kò lẹ́nu láti sọ̀rọ̀ yàrá. jáwọ́ àmọ́ bóyá tẹ̀wá ní first kìíní gbọmọ nàìjíríà láyé president Jonathan òfin wa ẹ fi yẹn lẹ̀ òfin wa ò fààyè first lady sílẹ̀ nínú òfin wa kò fi sílẹ̀ ṣùgbọ́n tẹ́bárí báwọn tá à ń sọ pé à ń ṣe ìjọba bíi titi wọn a rí àyè tí ìyàwó wọn ń kó ipa tí ìyàwó wọn ń kó àyè tí wọ́n wà ṣùgbọ́n lórílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fẹ́ fààyè lẹ̀ fún first lady ọ́fíìsì mi lẹ tó gbé kalẹ̀ yẹn owó mi tí wọ́n máa lọ ọbẹ̀ lọ́tọ̀ ni office of the wife of the president kò sí lónà òfin wa nàìjíríà tàbá fẹ́ kó wà ń bẹ̀ kágúfẹ̀ kan lọ sílé ìgbìmọ̀ aṣòfin ká lọ ṣòfin yẹn síbẹ̀ pé tàbá ti dìbò yan ọkọ tó bá ti wọlé o à gbé ọ́fíìsì kalẹ̀ fún ìyàwó náà àwa jẹ́ pé a ní vice president 1 vice president 2 àti family wọn náà bákan náà ẹ̀rọ ti pé ẹ má gbàgbé pé ìjọba àpapọ̀ nìkan kọ́ ẹgbẹ́ wá sí ìpínlẹ̀ àti ìbílẹ̀ ẹ̀ka ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá a wà kò tí ì sáyé irú ẹ̀ ta gbéyàwó nípa ọ̀rọ̀ ìmọ̀tara ẹni nìkan nítorí túmọ̀ sí pé nínú ìta ti sọ yìí gbogbo pátápátá làmọ̀tara wa nìkan ìpele tá a wá wà òun ló yàtọ̀ àwọn kan mọ̀tara wọn débi pé bó bá máa kú kó kú. òun náà ló wà nínú federal character principle tá a fọ́ ní nàìjíríà. bẹ́ẹ̀ ni tí ó bá máa yè kó yè ṣùgbọ́n pẹ̀lú àṣẹ ọlọ́run elédùnmarè orílẹ̀-èdè nàìjíríà yíyè ló máa yè ikú kíkú kan ìwọ kì yóò kú bí kò ṣe yíyè mo sọ pé nínú ọ̀sẹ̀ yìí mo gbé anointing prophecy wà ní. ṣe àpótí ẹ. ó ní mo gbọ́ sórí ètò ẹ padà yẹn sọ wọ́n ní kárò wọn ọ̀rọ̀ wọn ni tọ́nà bàbá wa ti sọ wọ́n ní ká nìṣó wájú àwọn tẹ̀lé wa ipe àwọn dúró tì wá gbẹgbẹgbẹ pé kò séwu rí ẹgbẹ̀rún ẹ̀kọ́ àfi tákàrà yín kò bá ta ṣẹ́ṣẹ́ bẹ́ẹ̀ ni lórí ètò Ká Sálàyé má gbàgbé ó tó dọjọ́ Friday lórí ètò yìí kan náà ṣùgbọ́n ìbéèrè wa tá a fi ṣọwọ́ sí ẹ máa tẹ ìdáhùn yín sí ní wérewére nítorí pé àròjọ oṣù lókùn ìbéèrè náà ni pé ẹ dárúkọ méjì nínú àwọn ológun tó dìtẹ̀ gba ìjọba fún ìgbà àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tó gba ìjọba láwọn ìjọba alágbádá ni o ìjọba tiwantiwa ní ìgbà àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ fi ṣọwọ́ sí orí ẹ̀rọ yìí 0907-9419-272 tàbí kẹfì ìdáhùn yìí ṣọwọ́ sí wa lórí àwọn ẹ̀rọ alátagbà tiwa náà ayélujára tẹ́ ń wò lórí amóhùnmáwòrán ká tó kásẹ̀ ńlẹ̀ pátápátá mò ń sọ lẹ́ẹ̀kan pé ní tẹ fóònù wọ airfryer bẹ́ẹ̀ ni ìtorí ẹlòmíì báyìí iṣẹ́ ọwọ́ ẹ̀ tó ń ṣe iṣẹ́ tó dáa ló ń ṣe o kì í ṣe oníjìbìtì kì í ṣe ẹni tó ń ṣe tó mọta rẹ̀ nìkan ṣùgbọ́n ṣe ẹrú ẹ̀rọ alápè ká tán gbé fún wa wọ́n ti kó orin méjì bọ́tì ìyẹn wáyà méjì wọn kò sétí òótọ́ náà ń ṣe o ibi tán lọ wọ́n déwájú ẹni tó ní wọ́n déwájú ọlọ́run ọba ọlọ́run ní èèyàn gidi ní ẹ o èèyàn pàtàkì ní ẹ o ò jalè o ò mú tẹnikẹ́ni mọ́ra o ó yá lọ sí apá ọ̀tún àmọ́ bóyá wà láàfíà ní bóyá ọ̀tún ni ẹ̀fún èmi ò mọ̀ mí tí dé bẹ́ẹ̀ rí ṣùgbọ́n gbogbo àlá ń rò pé apá ọ̀tún ibi tó dáa ni apá àlàáfíà ibi òdì kejì ni ìgbọ́n àmọ́ ibi tí ó wà. ìwọ̀n bá ń pè lálàáfíà ọbẹ̀ ẹ̀ wọlé ẹ̀kọ́ jẹ́ wọn náà mo sọ pé àmọ́ ètò jẹ́nu méjèèjì aláwọ̀ ètò jẹ́nu méjèèjì ẹ̀yìn arábí ẹgbẹ̀yànjú ńgbà tàbí ọlọ́run bá ní arákùnrin wọ inú ayọ̀ olúwa rẹ̀ kó mọ́ sinmi ṣé àpótí kó kinní méjì betí ìsì ń tẹ́ tv kò gbọ́ nígbà tó bá dé tí wọ́n ti palẹ̀kùn dé mọ́tà ibi ìmọ̀ ń gbóná kò mọ̀ tutù ibo mo wà á ní kéènì ẹni ayọ̀ èmi ò rí I don't belong here ibi kọ́ ni mo wà ibi kọ́ ni mo wà á ní pé arákùnrin kò sí ìrònúpìwàdà nínú sàárè kókó ọ̀rọ̀ wa ní pé ìwọ ṣe rere má ṣe búburú torí pé tó bá ní búburú ló fẹ́ ṣe ó ṣe é ṣe kí búburú tó ṣe kó tó padà bá ẹ ẹsẹ̀ mẹ́fà péré ni ó tọ́jọ́ Friday nígbà tó máa sọ fún wa pé thank God it's Friday ó dìgbà kan náà. àwọn bàbá wa mọ́nimọ́ni àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o ó dìbò fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá Ká Sálàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn
Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. Fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé, àlàyé ní bàbá ọ̀rọ̀.